tá à ń tọ́ra wa sọ́nà tó yẹ ìlú yìí máa dáa. Kò sí ìlú tó dáa tó Nàìjíríà ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́nu kò sí ìlú tó dáa. We have all the resources, we have all the natural resources, we have good weather. Kí ló tún kù tá à ń fẹ́? Ìfẹ́ yẹn ló kù ká ṣera wa lóṣùṣù ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ sọ wípé àwọn adarí ìṣòro leaders la ní Nàìjíríà. Àwọn followers gan kọ́ ẹ sọ̀rọ̀ leader nìkan táwọn followers náà bá ń ṣe dáadáa leader mélòó la ní ẹjọ́ compared to àwọn táwọn follow wọn. Àwọn leader wa ò pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa question wọn. Ká máa question wọn. Ẹ jẹ́ kó máa béèrè kó máa wọn ẹ̀tọ́ wa ni náà wọn ò lè máa fẹ́ tọ́ wa kó máa fi dùn wá. Ẹ jẹ́ ká máa béèrè question. Media àwa media náà ẹ máa run open door policy. Open door policy ni o all the way. Ẹ sọ̀rọ̀ media. Yeah, pé media náà ní ipa tó ń kó nínú gbogbo eléyìí. Àwọn olóṣèlú wa kó máa bá media sọ kó máa encourage media. Àwọn olóṣèlú mi ẹ bá pè wọ́n tán bá ti wọlé tán ẹ̀ lérí ẹ̀ pè mọ́. Well, olóṣèlú yàtọ̀ sí olóṣèlú mi o. That's why we need to be questioning them. Our media náà láti máa sọ̀rọ̀ síta. Ọ̀nà ayọ̀ pé media lèmi náà ti ṣiṣẹ́ so mo understand. I know the power of the media. I know the power of the media. Kò sábà wà nílùú èbó tó ṣe kó media wọ́n máa wá ẹ wá ni. They are at your doorstep. Kò síbi bolo fẹ́ sálọ. Tẹ́ bá ti rí representative kan tó ti wà around àbí senator tó bá wà around ẹ lọ síbẹ̀ ẹ béèrè question lọ́wọ́ wọn. Ẹ gbé lọ sọ́dọ̀ àwọn aráàlú. Ìbàdàn náà ti tóbi díẹ̀ o. Ẹsẹ̀ ìwà lè rìn dé gbogbo ibi tẹ́ bá máa dìde ni. Ó tóbi kò tóbi. Ẹ sì lérò pé iṣẹ́ tó wà ní tax yìí agbára yín ká. Ó ká. Ọkùnrin kankan ní. Planning la need. Planning and engagement. Get the right people. Consult with people. You are not an island. No man is an island of knowledge. Ti consult widely in party yín báyìí. And consultation is ongoing. Wọ́n tẹ̀síwájú. Ó ń lọ síwájú. Iṣẹ́ ń lọ. Ṣé lérò pé lámùyẹ tó yàtọ̀ ju gba àwọn yòókù tó jáde lọ? Mi ò lè sọ pé mo ní àmúyẹ ju àwọn tó jáde lọ. Gbogbo àwọn tó jáde náà wọ́n dáńtọ́ náà wọ́n wà qualified. Everybody ló wà qualified. But nǹkan tí oníkálukú fẹ́ ṣe tọ́lọ́run bá sọ pé àsìkò ti tó tọ́lọ́run bá kà mí yẹ why not. ẹ ṣe ẹ kú atótónu tó rọjò wa ti lọ Honorable Adémọ́lá Alálàdé ọ̀kan lára àwọn tó fìfẹ́ hàn láti gba tíkẹ́ẹ̀tì díje dupò lẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì ńlú Àbújá lẹ́kùn ìdìbò Ìbàdàn North òlàǹgbà lálejò ẹ bá wa dágbére fáwọn tó ń gbọ́ wa nílé. Mo dúpẹ́ fún àsìkò yìí mo dúpẹ́ pé fún mi ní ààyè láti lè wá báwọn èèyàn wa sọ̀rọ̀ mo dẹ̀ fi ń dá gbogbo àwọn tó ń gbọ́ wa nílé lásìkò yìí mo fi ń dá wọn lójú pé representation tẹ́ máa ní Ìbàdàn North local government léè tó ń bọ̀ yìí is going to be a different one. It's a game-changing representation. Open door policy for everybody. Láti lè gbogbo nǹkan tẹ́ bá ní láti ṣe láti sọ ẹ believe pé ẹ ní ààyè láti bá mi sọ̀rọ̀. Ẹ ní sá fáwọn èèyàn yín. Àwọn èèyàn sọ pé tẹ́ bá ti débẹ̀ sí ànírín yín bá sọ̀rọ̀ mọ́ ajálẹ̀ tù sí ẹnu lẹ̀kùn géètì yín kò sí tó jọ o kò sí tó jọ ẹ máa rí mi déédéé ní gbogbo ìgbà. Ọlọ́run àjò ṣeéṣe káfa gbogbo yòókù lé Ọlọ́run lọ́wọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ so ètò yìí papọ̀ lónìí tí ó fi di ohun mò ń kí alàgbà Àlàbá Adébísí alàgbà Ṣẹ́gun Salam Dàmọ́lá Àkànbí amójú ẹ̀rọ fún sàtà wáyé Adémọ́lá Azeez small body big engine bẹ́ẹ̀ là ń kí àlejò wa náà wípé ẹ̀kú atótónu ẹ̀sìnkú dìde Honorable Adémọ́lá Alálàdé ọjọ́ mẹ́jọ la pàdé lórí àkọ́tún ètò yín ètò wa bó ṣe ń lọ nǹkan nìyí títí ìgbà tá a pàdé Túndé Ọláwo olóòtú ètò yìí Tèmítáyọ̀ Oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ ìlókọ mi ó dọjọ́ mẹ́jọ.
Lagelu FM 96.7. leader gbogbo leader náà ni mo wà close mọ́ mi ò kí n ṣe tó máa nígbéraga pé o lè lọ bá leader báyìí o lè lọ bá leader báyìí kò sí leader gbogbo leader has to be united gbogbo àwọn leader wa wọ́n láti wà united so that a lè rí nǹkan tá a fẹ́ ṣe a lè rí ṣe ṣé wọn pé báyìí election la fẹ́ ṣe àwọn ẹgbẹ́ mi náà wà ń bẹ̀ but tí o bá sí unity láàrin ẹgbẹ́ tí leader kan bá ń jà ní bíbáyìí tí leader kan ń bínú bíbáyìí màá fẹ́ bẹ̀ wọ́n pé ẹ jẹ́ kí gbogbo wa kí gbogbo wa ká fi ẹ̀wọ́nú ká fọwọ́nú so that a lè ṣiṣẹ́ papọ̀ láti lè gbé ẹgbẹ́ wa yìí láti gbé ẹgbẹ́ wa lárugẹ. wọlé ok ẹ tí ẹ fẹ́ sọ fún ẹgbẹ́ tí ẹ nìyẹn pé ìṣọ̀kan. unity ìṣọ̀kan yẹn ó wà very important. ó ti dà kí o tó di pa àmọ́ lọ nítorí pé ọjọ́ ti ń lọ mọ́ wò pé ó kù bí ìṣẹ́jú mẹ́wàá báyìí ìṣẹ́jú mẹ́wàá náà ó pọ̀ jù a lè rí nǹkan fàyọ tó pọ̀ ńbẹ̀. ẹ ti sọ̀rọ̀ púpọ̀ ẹ sọ̀rọ̀ lórí ètò ẹ̀kọ́ lórí ìlera lórí àwọn nǹkan welfare fáwọn èèyàn wa welfare yẹn ó wà important láwùjọ. because mo ti wò káàkiri ìlú lé lọ́wọ́ báyìí mo dẹ̀ fẹ́ encourage àwọn èèyàn wa kó ṣe sùúrù fún ìjọba tó wà lórí àlééfà báyìí nǹkan gbọ̀ wá dà ṣé àwọn pé nǹkan ti kì í ṣe ọdún kan kì í ṣe ọdún méjì kì í ṣe ọdún mẹ́ta kì í ṣe ọdún mẹ́rin n tó ti bàjẹ́ ó ti ń bọ̀ látẹ̀yìn ìjọba yìí kọ́ ló máa wá tún gbogbo ẹ̀ ṣe lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n wọ́n ń gbìyànjú láti rí pé gbogbo nǹkan lọ létò ẹ rí gbogbo reforms tó ń ṣe for instance mo lè tọ́ka sí pé nígbà tá a tẹ̀wọ̀n pé tẹ́lẹ̀ tá a bá dé láti ìlú èbò tá a bá dé airport wá ń sìn gbogbo conveyor belt tí wọ́n máa fi ń gbé ẹrù jáde gbogbo ẹ̀ ló wà tààtì tí gbogbo ẹ̀ ti já tán pátápátá ṣùgbọ́n nísìnyí within how many tẹ́wọ́ pé wàá lọ sí ó lè tó tẹ́ bá kọ́kọ́ dé gbàrà báyìí 30 minutes ẹ̀ tí jáde ní airport because ẹ̀ ń dúró de ẹrù ṣùgbọ́n ìsìn less than 10 minutes ẹrù ti jáde báàgì ti dé ẹ ti jáde kò sí gbogbo àwọn èèyàn hang around ní airport wọn so à ń rí ìgbìyànjú wọn ṣùgbọ́n ó máa take time àwọn ìlú táwọn wò ní àṣekọ́ṣe